Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ya wa nínú ẹ̀sìn Islam, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ẹ rí Kàbísanra, mo máa ń sọ ní gbogbo ìgbà pé ọ̀rọ̀ Islam ló kàn wá. Tá bá rí ohun tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ Islam, ọ̀ranyàn ni fún wa ká jáde ká sọ̀rọ̀ nípa ẹ̀. Torí pé kí ni a fẹ́ kí Islam ó bàjẹ́. Torí ohun tí a rí kà nínú Quran tí àwọn àáfàá wa Sheikh Dr. Tolha Yunus Ailara II, ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Ṣéhù, àti bàbá wa Sheikh Muhammadu Muhibudini Ajani ọmọ Aláyàndé Ṣéhù tí wọ́n kọ́ wa, òun náà ni wípé innamal mu'minuna ikhwatun fasilihu bayna akhawaykum, pé mùsùlùmí o ọmọ ìyá ni wá o, ká wá di okùn ìjọmọ ìyá ẹ̀sìn yẹn mú. Wọ́n ní wala tafarraqu, a gbọ́dọ̀ ṣera wa lọ́tọ̀ọ̀tọ̀, pé a gbọ́dọ̀ ṣera wa lọ́tọ̀ọ̀tọ̀. Lára ohun tí àwọn bàbá wa tí wọ́n kọ́ wa nù, òun ló máa ń jẹ́ kémi ó jáde tí n bá ti rí nǹkan kan nínú Islam tó kù díẹ̀ káàtó. Ẹ rí fọ́nrán kan mo bá pàdé tí àmọ́ bóyá àáfàá ní ká pè wọ́n àbí pásítọ̀ àbí nǹkan kan, mo ṣá mọ̀ pé wọ́n jẹ́ Jamiu Adegunwa àti Ridwan Abolore tí wọ́n sọ ọ̀rọ̀ yìí sì bà mí lẹ́rù gan, ó sì já mi láyà pé ṣé a ṣèfù báyìí mọ́. Ẹ tẹ̀ já gbọ́n tó sọ. Captain Case, ẹ bá tẹ́rì sí yóò ṣòfò dànù, ìrìn kíkú pa dànù, àìkó ṣẹ̀sìn ayé, kéèsì ayé ni o. Gbogbo ẹni tó bá máa dá sí ẹjọ́ Captain Yahya Alubarika yìí tí Yusuf conspire pẹ̀lú èyí tó fẹ́ fi ba Ustaz Jamiu Adegunwa lórúkọ jẹ́ yìí, kọ́lọ̀ máa pa wọ́n. Ìbáṣọ lówó ni o, ìbáṣọ lọ́rọ̀ ni o, ìbáṣẹ adájọ́ ni o, ìbáṣọ ọlọ́pàá ni, ìbáṣe ẹni tó jẹ́ influential person nílùú, any elite, any kind of elite tẹ́nìyẹn bá jẹ́ nílé ayé yìí tó bá fẹ́ dá sí ẹjọ́ yìí, kọ́lọ̀ bá pa wọ́n. À ń bẹ lọ́n kọ́lọ̀ ń yí wọn padà rárá, torí tọ́lọ́n bá yí wọn padà lásìkò yẹn wọ́n padà balẹ̀ jẹ́. Àwọn tá bá bẹ Ọlọ́run fún bẹ́ẹ̀ ń gbà náà, àdúrà yẹn ń gbà. Ẹ jẹ́ wá ṣírò àwọn tọ́lọ́run ti pa lórí ẹjọ́ yẹn. Ọlọ́run sì máa pa ọ̀pọ̀lọpọ̀ nù wọn. Àwa ní pé gbígbàdúrà ṣẹlẹ̀ nínú ẹ̀ gan, Ọlọ́run gbàdúrà yẹn. Láàárín ibẹ̀ lọ́lọ́run pa bàbá Yusufu, Ọlọ́run pa. Ọlọ́run pa ẹni tó jẹ́ kí ló ń pè é retired DIG. Ọlọ́run padà pa yẹn náà. Ègún ní kẹtọ́ gbé lọ sọ́dọ̀ ẹ̀ l'Ábùjá lákọ̀ọ́kọ́. Abẹ náà lórí ẹ̀ Ọlọ́run pa. Àjàlá lẹ́kọ̀ọ́ òun náà Ọlọ́run pa. Ẹ̀wọ̀n tó ti kú lórí kéèsì 1 kú 2 kú 3 kú, ẹ̀ẹ́dẹ̀ fúra pé kéèsì ayé ni ìkan tó yẹ kú ni ọ̀fíìsẹ̀ǹt. Ṣáwa náà ti gbọ́ ohun tí wọ́n sọ. Ẹjọ́ wọ́n ní láòsọ bárìtù lè kọ́ tìlù làmọ́ tamọ́tòlù. Wọ́n ní ẹni tó ń pààyàn tó bá lè ṣe sùúrù, ẹni tó fẹ́ pààyàn ẹjọ́ ẹni ó kú. Now ẹ wo orú ọ̀rọ̀ tí kàbìtì ńláńlá tí àwọn ẹni yìí sọ. Jamiu Adegunwa. Captain Case, ẹ bá tẹ́rì sí yóò ṣòfò dànù, ìrìn kíkú pa dànù. Bẹ́ẹ̀ ṣe ń polongo Islam tó, tẹ́ ẹ ní ẹ̀ ń ṣe comparative dawa tó, ṣé orú yín ló yẹ kẹ́ ẹ máa sọ pé èèyàn kan máa kú nínú Islam? Ẹ̀yin yìí gangan lẹ̀ ń dà Islam rú. Ó dàbẹ́ ni wípé irú ẹ̀yin yìí ń ṣe mùsùlùmí. Mo ń bọ̀ lórí kí ló porúkọ rẹ o, Ridwan Abolore o. Ẹ̀yin yóò ń ṣe mùsùlùmí. Ládùúgbò bẹ́ẹ̀ ti pariwo ẹ̀sìn tó, ṣó yẹ kó jẹ́nu yín láti bá pé ẹnìkan tó bá ṣe kéèsì ó máa kú dànù. Astagfirullah, astagfirullah, astagfirullah. Ọ̀rọ̀ burúkú ni o. Tẹ́ bá ń jà ayé ọ̀tọ̀, kò sí ìjà tá a gbọ́dọ̀ jà. Mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ lọ́hùn kí mùsùlùmí ẹgbẹ́ wọn ó kú. Ohun tó bá ti mú mùsùlùmí kan tó ní kí mùsùlùmí ẹgbẹ́ wọn ó kú, definitely kì í ṣe mùsùlùmí mọ́. Ká tún yín wẹ̀ sínú Islam ni. Àti pé àlámọ̀ tèmi rí pẹ̀lú yín yìí kò jọ àlámọ̀ ẹni tó ń jẹ́ mùsùlùmí. Captain Case, ẹ bá tẹ́rì sí yóò ṣòfò dànù, ìrìn kíkú pa dànù, àìkó ṣẹ̀sìn ayé. Torí ẹni tó tẹ̀ pé rẹ̀ mùsùlùmí tó ní àlè jájá, ṣé mùsùlùmí nù? àmọ́ ibẹ̀ ń ṣe mùsùlùmí bísínẹ́sì lẹ́ ń ṣe
òun ni àmọ́ wọn tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ńgbà náà most wọn náà ti padà di ṣe pásítọ̀ àbí kí náà wọ́n ti padà mi ìfẹ́ dárúkọ wọn ni torí pé mi ìfẹ́ tánìṣí méjì wọn àmọ́ wọn tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ cooperative dá wà ńgbà náà tó ti padà di pásítọ̀ ó túbọ̀ sí pé ẹ̀yin ṣe mùsùlùmí náà àmọ́ torí bẹ́ẹ̀ sì ń gẹ́ ń bẹ̀ òun ni ẹ ṣe ń ṣe kankan àmọ́ ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tí ò dáa ni ìbádakẹ́ ẹ tún ṣe torí pé ọ̀rọ̀ tó ń mú ní ṣẹ̀wọ̀n ni ẹ wá rí Ridwan Abolore tó ní òun wà ní USA ṣó mọ̀ pé bó ṣe pé bàbá wa Sheikh Farouk oníkíjì pàǹjọ́ òní ni tó pè wọ́n tó ń ṣe yánmayànmá tó wá ń sọ̀rọ̀ àdóńkọ́ kíní kankan. bàbá Mufti ẹ gbọ́ kí ni ìdí tẹ́ fi sí wọn lápò àti ìgbà wo lẹ fi sí wọn lápò kí ni bàbá Mufti wá sọ gẹ́gẹ́ mo sọ tẹ́lẹ̀ ẹ gbọ́ o ẹ̀ẹ̀mejì mo pé Mufti lórí ọ̀rọ̀ yìí. nígbà tí bàbá ti sọ wípé àwọn kó ọ̀rọ̀ wọn jẹ nígbà náà ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ wá mọ̀ pé ó yẹ kó play voice tiwa àti wọ́n jọ pípera yín. ókè torí pé ó ti wà lamẹ́ríkà USA àbí ó ti wòye pé ọlọ́pàá ò lè mú mi lè kọjá òfin. ókè mo gbé kùdùsì fún ẹ irú ẹ wá ń sọ wípé ẹ̀yin lẹ́yìn pa bàbá tó bí bàbá wa Yusuf Adépọ̀jù. láàrin ibẹ̀ lọ́lọ́run pa bàbá Yusuf lọ́run pa. ó lẹ́yìn pa former IG. retired DIG ọlọ́run padà pààyàn náà. ó tún ní ẹ̀yin pa IG tó ṣẹ̀ṣẹ̀ kú l'Àbújá. pààyàn náà ègún ní kẹtọ́ gbé lọ sọ́dọ̀ ẹ̀ l'Àbújá lákọ̀ọ́kọ́ abẹ náà lórí ẹ̀ lọ́run pa. ó tún wá ní bàbá wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yin lẹ pa wọ́n. Àjàlá lẹ́kọ̀ọ́ òun náà lọ́n pa. ẹ̀dẹ́ ṣàdúrà pa wọ́n àdúrà wo ló ń pààyàn. Yusuf conspire pẹ̀lú èyí tó fẹ́ fi ba Ustaz Jamiu Adegunwa lórúkọ jẹ́ yìí kọ́lọ̀ máa pa wọ́n. ìbáṣọ lówó ni o ìbáṣọ lọ́rọ̀ ni o ìbáṣẹ adájọ́ ni o ìbáṣọ ọlọ́pàá ni ìbáṣe ẹni tó jẹ́ influential person nílùú any elite any kind of elite tẹ́nìyẹn bá jẹ́ nílé ayé yìí tó bá fẹ́ dá sí ẹjọ́ yìí kọ́lọ̀ bá pa wọ́n à ń bẹ lọ́n kọ́lọ̀ ń yí wọn padà rárá torí tọ́lọ́n bá yí wọn padà lásìkò yẹn wọ́n padà balẹ̀ jẹ́ àwọn táwa bẹ Ọlọ́run fún bẹ́ẹ̀ ń gbà náà àdúrà yẹn ń gbà ẹ jẹ́ wọn ṣírò àwọn tọ́lọ́run ti pa lórí ẹjọ́ yẹn Ọlọ́run sì máa pa ọ̀pọ̀lọpọ̀ nù wọn àwa ní pé gbígbàdúrà ṣẹlẹ̀ nínú ẹ̀ gan Ọlọ́run gbàdúrà yẹn láàrin ibẹ̀ lọ́lọ́run pa bàbá Yusuf lọ́run pa Ọlọ́run pa ẹni tó jẹ́ kí ló ń pè é retired DIG Ọlọ́run padà pààyàn náà ègún ní kẹtọ́ gbé lọ sọ́dọ̀ ẹ̀ l'Àbújá lákọ̀ọ́kọ́ abẹ náà lórí ẹ̀ lọ́run pa Àjàlá lẹ́kọ̀ọ́ òun náà lọ́run pa. ẹ̀wọ̀n tó ti kú lórí kéèsì 1 kú 2 kú 3 kú ẹ̀ẹ́dẹ̀ fúra pé kéèsì ayé ni ìkọ́ tó yẹ kú ni ọ̀fíìsẹ̀ǹt. ẹ jọ gbogbo àwa ẹlẹ́sìn míì tá à ń gbọ́ kò sí àdúrà kan nínú Islam tó ń pààyàn àwọn olórí ibú tí wọ́n ń dá wàhálà lẹ̀ sínú Islam gangan rèé àwọn Boko Haram tó yẹ kẹ́ ẹ mú kẹ́ ẹ bù sóre àwọn aba ẹ̀sìn jẹ́ tó yẹ kẹ́ ẹ mú ní òkúkúdù kẹ́ ẹ dì mú ní àpá ìyáká àwọn leléyìí. Imagine kéèyàn máa rokú sí ọmọ ọ̀dẹ ẹgbẹ́ ẹ̀ ihun tó bá jọ wà láàrin yóò jọ wà láàrin yín ni nàún abẹ́ ò mọ̀ yín pé pẹ̀lú bó ṣe ń sọ yìí Islam lẹ fi ń tanis tọ́wọ́n kan bá sì kówó fún yín pé kẹ́ fi bà Islam jẹ́ ẹ̀ẹ́dẹ̀gẹ́ kó rí yín ó pé ronú àtúbọ̀tán gbogbo ẹni tó bá ń ṣerú eléyìí ẹ lọ wo ìtàn wọn àtúbọ̀tán wọn yìí padà dá so Jamiu Adegunwa àti Ridwan Abolore ẹ ṣe làákàyè ẹ jẹ́ kó rí yín ó pé ẹ jẹ́ kó rí yín ó pé ibi tá à ń lọ jìn ibi tá à ń yà sí ló pọ̀ tẹ́ ẹ bá sínú Islam mọ́ ẹ jẹ́ ká mọ̀ ẹ má jẹ́ kẹ́wọn kan gbé owó fún yín kẹ́ fi bà Islam jẹ́ fún wa. Bàbá wa Yusuf Adépọ̀jù inshallah bí kúndínlátìlá aburú kò ní ṣe yín o kò ní ṣe bàbá wa Yusuf Adépọ̀jù kò sì ní ṣe gbogbo ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam tẹ́ gbé ẹ̀sìn Islam dání pẹ̀lú ògo tọlọ́run aburú ò ní kọlù yín gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ gbé Islam dání pátápátá látòrí bàbá wa Sheikh
Dr. Tola Yunus Ailara second ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Shehu bàbá wa Sheikh Muhibudeen Ajani ọmọ Aláyàndé Shehu bàbá wa Faruq Oníkíjìpá gbogbo ẹ̀yin bàbá wa wá dórí bàbá wa Mudiru Limorikas wá dórí bàbá wa Yusuf Adépọ̀jù tí ẹni yìí ń fi ẹnu burúkú ṣépè fún yín lágbára Ọlọ́run ẹ ní kú torí ògo lẹ jẹ́ fún wa àti gbogbo àwọn bàbá wa ìmáàmù gbogbo ìlú Ọ̀fà bàbá wa Sànú Shehu gbogbo ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ tẹ́ ẹ gbé òdodo dání bàbá wa Dr. Sakaria aṣaṣọ lórí irọ́ gbogbo ẹ̀yin bàbá wa yẹn aburú ò ní ṣe yín o ẹ ní kú Islam ò sì ní bàjẹ́ torí pé ẹ̀yin bàbá yóò bà Islam jẹ́ bàbá wa àfà ńlá ẹlẹ́hà Imam bàbá wa Mojid ẹlẹ́hà àfà ńlá wá lórí bàbá wa Imran ẹlẹ́hà aburú ò ní ṣe yín o lágbára Ọlọ́run ẹ ní kúkú òjijì ẹ sì ní rí wàhálà ẹ ní rí dààmú ọlọláhìlá ìlàlá ìwọ Jamiu Adegunwa àti ìwọ Ridwan Abolore èyí tó dáa jù ní wípé kẹ́ ẹ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tí ń gbé ní ṣẹ̀wọ̀n ọ̀rọ̀ tí ń jẹ́ kọ́lọ́run ọbọ̀ bínú sí ìyàn ni Islam kò síbì kan tá a ti ń bẹ lọ́run pé kéèyàn kan ó kú àákọ̀ bẹ lọ́run lórí ara wa ni pé kọ́lọ́run kó jọ kó gbé wa borí ọ̀tá àmọ́ pé kéèyàn ó kú kó wá jókòó pé ìwọ Ọlọ́run pààyàn kò ṣẹlẹ̀ rí inú Islam kò sí inú Islam o ànábì ò ẹ́fà jókòó àdúrà pé kóun ó pààyàn rí inú Islam ànábì ò ẹ́fà jókòó àdúrà pé òun fẹ́ pààyàn kí ló dé tẹ́yìn wá ń sọ pé ẹ̀yin lẹ́yìn pa lágbájá ẹ̀yin gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin fámílì àwọn tí wọ́n pa ẹ ti rí àwọn tí wọ́n pa àwọn ẹbí yín. àwọn táwa bẹ Ọlọ́run fún bẹ́ẹ̀ ń gbà náà àdúrà yẹn ń gbà ẹ jẹ́ wá ṣírò àwọn tọ́lọ́run ti pa lórí ẹjọ́ yẹn Ọlọ́run sì máa pa ọ̀pọ̀lọpọ̀ nù wọn àwa ní pé gbígbàdúrà ṣẹlẹ̀ nínú ẹ̀ gan Ọlọ́run gbàdúrà yẹn láàárín ibẹ̀ lọ́lọ́run pa bàbá Yusufu lọ́run pa Ọlọ́run pa ẹni tó jẹ́ kí ló ń pè é retired DIG Ọlọ́run padà pààyàn náà ègún ní kẹtọ́ gbé lọ sọ́dọ̀ ẹ̀ l'Ábùjá lákọ́kọ́ abẹ náà lórí ẹ̀ lọ́n pa Àjàlá lẹ́kọ̀ọ́ òun náà lọ́n pa. ó ní former GID àwọn náà wọ́n pa wọ́n GID tó ṣẹ̀ kú àwọn náà wọ́n pa wọ́n bẹ́ẹ̀ náà ló náà wọ́n pa bàbá tó bí bàbá wa Yusuf Adépọ̀jù bàbá tó ṣẹ̀ kú lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn ni wọ́n pa wọ́n definitely ẹ̀yin lẹ lọ pa Abu Sufyan ẹ̀yin lẹ pa wọ́n o torí pé gbogbo àwọn tẹ́ ń kú ní ìsìn ẹ ti sọ pé ẹ̀yin lẹ̀yin ń pa wọ́n èyí la Sàráìlù tí ń pààyàn Ọlọ́run jọ má ṣe mí lásàráìlù tí ó máa pààyàn o kọ́lọ́run kó jọ kó má ṣẹlẹ̀ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run má ṣẹlẹ̀ dúró tì wá gbogbo wa nínú Islam Ọlọ́run níjó bàjẹ́ Islam ò ní sú wa ṣe tó ráwọn ẹni yìí ń fẹ́ jẹ́ kí Islam ó sú wa ṣe kò sì ní sú wa ṣe ọlọ́lá haúlà wàlà kúwàtà ìlà bìlà aliyel azim salamu alaykum.